Aláròyé máa wí o. Ileeṣẹ ìfọpo Nnpc tó wà ní Portacourt ti bẹ̀rẹ̀ iṣẹ́ o. Béèyàn bá gẹṣin nínú àwọn aláṣẹ iléeṣẹ́ ìjọba kan tó ń rí sí ọ̀rọ̀ epo bẹntiró lórílẹ̀‐èdè wa, ìyẹn Nigerian National Petroleum Company Limited NNPCL, tọ̀hún kò ní kọsẹ̀ rárá. Kò sóhun méjì tó fà á ju pé iléeṣẹ́ ìfọpo orílẹ̀‐èdè yìí kan tó wà nílùú Porta nípínlẹ̀ Rivers tó ti dẹnu kọlẹ̀ láti ọdún gbọgbọrọ sẹ́yìn ti bẹ̀rẹ̀ sí í ṣiṣẹ́ báyìí. Wọ́n sì ti bẹ̀rẹ̀ sí í fọ epo bẹntiróòlù. Ọjọ́ ìṣẹ́gun túsídẹ̀ẹ́ ọjọ́ 26 oṣù kọkànlá yìí làwọn táǹkà epo bẹ̀rẹ̀ sí í gbé epo láti lọ tà fáwọn aráàlú lọ́pọ̀ yanturu. Agbẹnusọ fún ètò ìròyìn iléeṣẹ́ náà, ọ̀gbẹ́ni Olúfẹ́mi Ṣónẹ́yẹ, ló sọ̀rọ̀ náà di mímọ̀ lórí ayélujára. Aláròyé gbọ́ pé ọjọ́ ajé ọjọ́ 25 oṣù kọkànlá ọdún yìí lọ̀gá àgbà iléeṣẹ́ tó mójútó ọ̀rọ̀ epo bẹntiróòlù yìí, Malam Mele Kyari, lọ ṣàbẹ̀wò sí ẹ̀ka iléeṣẹ́ ìfọpo náà tó wà lágbègbè Ileeṣẹ ní Porta, tó sì fi dá àwọn ọmọ orílẹ̀-èdè lójú pé bẹ̀rẹ̀ láti ọjọ́ ìṣẹ́gun túsídẹ̀ẹ́ ọjọ́ 26 oṣù kọkànlá ọdún yìí làwọn alágbàtà ọjà epo bẹntiróòlù lórílẹ̀-èdè yìí yóò máa wá sílé ìfọpo náà láti wá máa gbé epo bẹntiróòlù lọ fáwọn oníbàárà àwọn gbogbo lórílẹ̀-èdè yìí. Àgbá epo bíi 160 ló ní ilé ìfọpo náà yóò máa fọ̀ jáde lójoojúmọ́. Bẹ́ẹ̀ ò bá gbàgbé, inú oṣù kẹta ọdún 2019 ni wọ́n kọ́kọ́ kéde pé àwọn máa ti ilé ìfọpo náà pa láti lè ṣe àwọn àtúnṣe pàtàkì kan níbẹ̀. Iléeṣẹ́ aládàáni kan tí wọ́n ń pè ní Maya Takriman láti orílẹ̀-èdè Italy ni wọ́n gbé àtúnṣe iléeṣẹ́ ìfọpo náà fún. Lọ́dún 2021, àwọn aláṣẹ iléeṣẹ́ NNPC tún kéde pé àwọn ti tún bẹ̀rẹ̀ àtúnṣe sí iléeṣẹ́ ìfọpo náà lẹ́yìn tíjọba àpapọ̀ kó bítíbitì owó dọ́là fún wọn lórí àtúnṣe ẹ̀. Nígbà tó máa fi dọjọ́ 21 oṣù kejìlá ọdún 2023 tó kọjá yìí ní ìjọba ilẹ̀ wa kéde pé iṣẹ́ ti fẹ́ parí lórí àtúnṣe sí iléeṣẹ́ ìfọpo yìí, ṣùgbọ́n tí aráàlú kò tún gbọ́ nǹkan kan mọ́. Iléeṣẹ́ ìfọpo 4 ní orílẹ̀-èdè Nàìjíríà ní, 2 wà nílùú Porta. Ọdún 1965 níjọba àpapọ̀ kọ́ ti àkọ́kọ́ nígbà tí wọ́n kọ́ ìkejì lọ́dún 1989. Bákan náà ni ọ̀kan wà nílùú Warri, ọ̀kan sì wà ní Kaduna. Ó sì ti pẹ́ díẹ̀ báyìí táwọn mẹ́rẹ̀ẹ̀rin kò ti ṣiṣẹ́. Látìgbà tí wọ́n ti ń ṣe àtúnṣe náà, onírúurú òkè ìṣòro ni wọ́n kojú kó tó di pé ó bẹ̀rẹ̀ iṣẹ́ báyìí. Yúníìtì 2 ni wọ́n ní yóò máa gbé epo jáde níbẹ̀, ṣùgbọ́n ẹyọ kan ló ti ń ṣe epo jáde báyìí. Àgbá epo 160 ni wọ́n ní yóò máa ṣe lójoojúmọ́. Lára àwọn ọjà tí wọ́n yóò máa ṣe jáde láti iléeṣẹ́ ìfọpo náà ni PMS tí wọ́n ń pè ní epo bẹntiróòlù táwọn mọ́tò ń lò àti afẹ́fẹ́ ìdáná táwọn aráàlú ń lò. Nínú ọ̀rọ̀ rẹ̀, ọ̀gá àgbà iléeṣẹ́ náà, Malam Mele Kyari, gbóṣùbà ńlá fáwọn òṣìṣẹ́ àtàwọn agbaṣẹ́ṣe gbogbo tí wọ́n ṣiṣẹ́ takuntakun láti rí i pé iléeṣẹ́ ìfọpo náà di àkọ̀tun báyìí. Bákan náà ló dúpẹ́ gidi lọ́wọ́ olórí orílẹ̀-èdè yìí, Ààrẹ Bọ́lá Ahmed Tinubu, fún bó ṣe nígbàgbọ́ nínú àwọn lórí iléeṣẹ́ ìfọpo yìí. Pẹ̀lú àṣeyọrí táwọn aláṣẹ ilé ìfọpo yìí ní báyìí, ohun táwọn aráàlú ń retí ni pé epo bẹntiróòlù yóò bẹ̀rẹ̀ sí í dínwó níwọ̀n ìgbà tó jẹ́ pé orílẹ̀-èdè wa ni wọ́n ti ń fọ̀ ọ́ báyìí. Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn yìí fún Aláròyé online television.